ẹ kúrọ̀lẹ́ o gbogbo lé o ẹ kúrọ̀lẹ́. Kí ló kan ọmọ Nàìjíríà pẹ̀lú ìjà tó ń lọ ní Middle East? Kí ló kan àwa ọmọ Nàìjíríà pẹ̀lú ìjà tó ń lọ nínú láàrin àwọn ìran Abraham? Kí ló dé tí àwọn Nigerian youth wá ń protest tí wọ́n ń ja ìjà tí ò kàn wọ́n? Ọmọ Saudi mélòó lẹ ti rí tó ti jáde tí wọ́n lọ ń protest? Ará Turkey mélòó lẹ́yìn ti rí tó ti jáde tí wọ́n fẹ́ bàálù tí wọ́n jẹ́ torí pé Hamas ń bọ̀m̀bù àwọn kan? Ǹjẹ́ ẹ̀yin tí ẹ mọ̀ history ìlú yẹn? Don't forget to subscribe, comment, share with your friends to have access to this kind of content that you have here. Don't forget to subscribe. I love and respect you. I'll be right back. Ṣé mọ̀ history ìlú yẹn? Because tá bá máa wí sí ẹni wọ́n gbalẹ̀ lọ́wọ́ àwọn musulumi ibẹ̀ ni. Wọ́n gbalẹ̀ lọ́wọ́ what's their name? Wọ́n gbalẹ̀ lọ́wọ́ àwọn Palestine ni. Ta ló gbalẹ̀ lọ́wọ́ àwọn Palestine? Ta ló gbalẹ̀ lọ́wọ́ Palestine? Àwọn people yẹn jọ ń gbé pọ̀ bí ọmọ ìyá ni tẹ́lẹ̀. Ọmọ ìyá dẹ̀ ni wọ́n anyway. But torí àwọn Mùsùlùmí máa ń feel pé àwọn wà superior. Ẹ káàbọ̀ Mr. Sulaiman. Torí pé àwọn Mùsùlùmí máa ń believe pé àwọn wà superior sí everybody. Kò yé yín? Ẹ yẹ ká sòótọ́ ọ̀rọ̀ síbi tí òótọ́ wà. Ìdá kó jẹ́ pé àwọn Israeli tó wà ń bẹ̀ ń sìn. Ìdá kó jẹ́ pé fake ni wọ́n ni àbí wọn kì í ṣe fake o. Ìtàn fi yé wa wípé àwọn Israelis ni wọ́n ní ìlú yẹn. Mohammed dé ló lé gbogbo wọn tó scatter wọn dànù. Mo listen sí kéèsì àwọn Mùsùlùmí, mo listen sí kéèsì àwọn Jews. Mo rí wípé àwọn Jew ò jẹ̀bi nǹkan tí wọ́n ń ṣe yẹn. Wọn ò jẹ̀bi nǹkan tó ń ṣe yẹn. Èyí tẹ̀yàn wọn alimi tí ẹ̀ ń ṣe ní ilẹ̀ Yorùbá. Ṣebí the same thing ni àwọn Jew yẹn ṣe ń gbà yẹn. Ṣe bá àwọn ni ẹ̀yin copy. But èwo ni ti yín? Èwo ni ti Nigerian youth? Èwo ni ti mufti Ìwó nínú nǹkan tó ń ṣẹlẹ̀ yìí? Mufti tí ò mọ̀ tán, tí ò mọ̀ anything. Ó ṣàn wá the slightest way, the slightest opportunity láti fi dá wàhálà lẹ́lẹ̀ Yorùbá. Kí ló kan àwọn Yorùbá? Kí ló kan ọmọ Nàìjíríà pẹ̀lú nǹkan tó ń go on? United don't come again. Ìwọ òye bú mi ti ẹ̀ wàhálà dẹ̀ lóko rẹ̀ sí. Kí ló kan ọmọ Yorùbá pẹ̀lú nǹkan tí ó ń go on ní Middle East? Ṣé àwọn Middle East ṣé wọ́n ní enough youth láti fi fight fún wọn ni? Ṣé wọ́n ní enough youth? Bẹ́ẹ̀ náà ní London táwọn náà wọ́n lọ ń protest wípé ẹ̀wọ̀n gbalẹ̀ lọ́wọ́ Júù, kò sí nǹkan tó wọ́n gbalẹ̀ lọ́wọ́ Palestine, kò sí nǹkan tó gbalẹ̀ lọ́wọ́ Palestine. Kò yé yín? Àwọn Jews yẹn wọ́n dúró kí wọ́n tẹ ìkú idà. Ìgbà tó wọ́n dẹ̀ tẹ ìkú idà ni wọ́n fẹ́ ni wọ́n gba ilẹ̀ yẹn padà. Kò yé yín? Wọ́n dẹ̀ máa protect it with whatever they like, whatever they have on it. Kò sẹ́ ní First World War wọ́n ṣe wọ́n mọ́ṣẹ́, Second World War wọ́n ṣe wọ́n mọ́ṣẹ́. Ẹ̀yin wá believe pé àwọn kan máa jòkó tẹ́rẹ́rẹ́ ni wọ́n ò ní ṣe everything láti fi protect àwọn ìran wọn tó yẹ pé wọ́n scarce. Èyí tí mo ń ṣe kò ní pé láti fi support wọn o, but it's to tell you, a wà lórí YouTube náà o. Ẹni tó bá fẹ́ wọ YouTube a wà lórí YouTube. For people who like to don't prefer láti wò lórí YouTube, a wà lórí YouTube náà. So ẹ fẹ́ kí come and protect ìran wọn. Ẹ purọ́ like the same irọ́ tẹ́ ìpa Nàìjíríà o. Ike Muslim kìíní kan lẹ́ protect but ilẹ̀ lẹ́yìn fẹ́ gbà. Èyí táwọn ṣe lọ́hùn wọ́n pariwo ilẹ̀ but wọ́n fẹ́ kí Islam kó borí everybody ni. Judaism dẹ̀ ló ṣáájú Islam wá. So bí ẹ̀yin ṣe ń protect Islam ti yín yẹn, ẹ̀yin wá believe pé àwọn tí ẹ̀sìn wọn tó ti wà thousands of years before Islam káwọn yẹn máa protect ti wọn. Àwọn ẹ̀yin tó yẹ pé gbogbo nǹkan tó wà nínú ìwé yín ẹ jí lọ́dọ̀ Christians ni, ẹ jí lọ́dọ̀ àwọn Jews ni. So káwọn Jews yẹn wá fi kán fọwọ́ lẹ́rọ̀ kán jẹ́ kí ẹ máa kẹ́ ba ẹ̀sìn tí wọ́n jẹ́. It's not going to happen. It's not going to happen. Kò sí tó kàn yín pẹ̀lú nǹkan tó ń ṣẹlẹ̀ ńbẹ̀. Àtìgbà tí Nàìjíríà ti ní problem. Àárí ọmọ Palestine kankan bọ́ sójú títì kan máa protest fún Nigerians. Fún Nàìjíríà. Kí ni tiyín? Kí ló kàn yín? Kí ló kàn yín? Ẹ̀yin ò rí pé ẹ̀sìn olè lẹ̀sìn yín ni. Ẹ̀sìn onímọ̀le. Ẹ rí pé ẹ̀sìn ìyà ẹ̀sìn onímọ̀le. Sister Sherifa ẹ má dá máa yẹn lóhùn. Ó máa ń mo fi pé ó like mi kò dẹ̀ mọ bó ṣe máa sọ. Kò yé yín ẹ̀yẹn ẹ fílẹ̀ kó máa pariwo òṣè ńbẹ̀. I'm used to him. He always comes here only to insult me. Tí mi ò bá sí tòsí á tún bú mi pé you are not out. So ẹ fílẹ̀ kó máa ṣe nǹkan tó ń ṣe. So ẹ̀yin believe pé àwọn Israeli wọ́n kàn dákẹ́ wọ́n jẹ́ kí ẹ wọlé kẹ́ bà nǹkan jẹ́ fún wọn. They will not do that. They will not do that. Kò yé yín? Ẹ jẹ́ ká wo fún àwọn Nàìjíríà àwọn ọmọ Yorùbá
àti àwọn tí wọ́n follow mufti tí wọ́n mọ ìtàn tán kàn ń jà tán ń jà ẹ̀bí tí wọ́n fẹ́ lo opportunity láti dá wàhálà lẹ́lẹ̀ Yorùbá ẹ jẹ́ kí a wo nǹkan tí bí story yẹn ṣe lọ lọ́dọ̀ wọn reason tí àwọn Jews gbọ́dọ̀ protect ilẹ̀ wọn ilẹ̀ wọn ní 2000 years ago according to the history táwọn wá ń sọ 2000 years ago ni wọ́n ti lé wọn kúrò ńbẹ̀ so and ìsín ni ọwọ́ wọn tẹ èkó idà tán dẹ̀ fẹ́ gbalẹ̀ padà tí wọ́n ọwọ́ wọn tẹ èkó idà wọ́n dẹ̀ gba ilẹ̀ wọn padà wọ́n dẹ̀ máa protect ẹ̀ ní tí ẹ̀ bá take care ṣe rí gbogbo èyí táwọn àgbààgbà muslim yẹn ń sọ pé wọn ò lè bá Iran ṣe kinní kan tí wọ́n bá ṣe kinní kan Iran á fall on top of Israel wọ́n á pa Israel run irọ́ ni gbogbo òṣì yẹn and ẹ̀yẹn lọ́kọ déètì ní yìí lẹ̀ Iran yẹn gan máa wálẹ̀ torí ẹni tó bá lé ayé jẹ́ ní èní yìí inú Iran yẹn ló ti jáde Iran Iraq nǹkan ibẹ̀ ẹni tó bá lé ayé jẹ́ ní èní ibẹ̀ ló ti jáde how many Turkish lẹ́yìn rí tí wọ́n ń jí sọ̀rọ̀ Saudi àti gbogbo àwọn people yẹn how many Turkish lẹ́rí àwọn Turkish náà mọ̀ wípé lórí burúkú ni wọ́n bẹ̀ yẹn òye yín àwọn Turkish mọ̀ pé oníjàgídíjàgan ni wọ́n àwọn ìran ibẹ̀ yẹn àwọn ìran fámìlì Muhammad yẹn àwọn ni wọ́n sọ obìnrin di ìranù lẹ́nìí àwọn náà sọ obìnrin di ìranù àní sí tó fẹ́ máa tán ni obìnrin lè wa mọ́tò obìnrin lè ṣe kíní kan obìnrin lè wa mínísíkẹ̀tì obìnrin lè mutí obìnrin lè fa ṣíṣà obìnrin lè ṣe kíní kan obìnrin lè dá jáde obìnrin lè play polo it is too late mo ti sọ fún yín pé ojú Amẹ́ríkà ó wà lára Saudi gbogbo nǹkan gbogbo ẹ lọ́wọ́ development tó ń fi owó olówó ṣe owó poor country tí wọ́n fi owó olówó ṣe ọmọ Yorùbá tó bá ní ọpọlọ tí ó dẹ̀ ní ojú inú a mọ̀ wípé nǹkan tó ń ṣẹlẹ̀ ńbẹ̀ yẹn ó máa favour àwa Yorùbá ni abẹ́mọ̀ ni nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ńbẹ̀ yẹn Yorùbá ló máa favour ìran wa gbọ́dọ̀ lọ sókè àwọn Amẹ́ríkà dẹ̀ fẹ́ help wa gbogbo ayé fẹ́ help ẹ̀yin ọmọ Yorùbá olórí ibú ọmọ alimi give peace a chance give development a chance give development a chance ṣe rò pé lásán ni Amẹ́ríkà ń sọ fún àwọn èèyàn kan máa kọ́ ifá ní yunifásitì wọn ni wọ́n rí pé àwọn mùsùlùmí yìí wọ́n borí àwọn èèyàn jẹ́ nílẹ̀ Yorùbá wọ́n dẹ̀ mọ̀ pé ẹ̀kọ́ yẹn tí ayé fi lè develop ọwọ́ Yorùbá ló wà wọ́n dẹ̀ mọ̀ pé ẹ̀sìn burúkú tẹ gbé wọ̀lú ó ń borí àwọn èèyàn jẹ́ kò jẹ́ kí àwọn èèyàn ó ń block like my sister said last time that nǹkan kan block reasoning gland wa ó ń block nǹkan kan nínú brain wa kí dẹ̀ nìkan yẹn ẹ̀sìn nìkan náà ẹ̀sìn nìkan irú ẹ̀sìn wo dẹ̀ ní ẹ̀sìn yìí mùsùlùmí àfẹ́ mọ́ Amẹ́ríkà fẹ́ gbé Yorùbá sókè Amẹ́ríkà fẹ́ kó da fún Yorùbá ẹ̀yin ọmọ wèrè mùsùlùmí ilẹ̀ Yorùbá ẹ̀yin ọmọ alimi ẹ̀yin ni ẹ fẹ́ máa fọwọ́ Nàìjíríà ẹ fẹ́ máa fọwọ́ Yorùbá sẹ́yìn ẹ gbọ́ Israeli kẹ wá sọ pé àwọn Jews wọn ò ṣe dáadáa wọn kò yẹ kán protect nǹkan wọn ẹ kọ́kọ́ gbọ́ tí máa yìí ya kọ́kọ́ play tí máa yìí fídíò méjì la máa play ọ̀tẹ̀ ya kọ́kọ́ gbọ́ tí máa yìí náà. Time to show by all kinds of evidence that Islam is a valid idea. There even try all the time to show by all kinds of evidence that Islam is a valid idea. Since when? Jerusalem is theirs. Was there even one day in history when any Arab or Muslim king reigned from Jerusalem? No. Our story of the religious dispute. The story starts sometime around the year of 610 CE. When a person named Muhammad bin Abdullah in Mecca started preaching to his tribe, Quraysh, in his town, trying to sell them a new religion named Islam. However, the stories, the legends... arákùnrin yìí ní year 610 àti wà ní year 2023. So we can say about 1,400-1,500 years ago. Òun ni jàgùdà kan tó ṣàjáde tó pe rẹ̀ ní Muhammad ọmọ Abdallah òun ló gbé religion yẹn wá gbogbo religion tẹ́yìn sọ pé Allah kan ló gbé wá yẹn mo ti sọ fún yín rí mo ní Allah tẹ́ ń pariwo yẹn many people ló ń jẹ́ orúkọ yẹn nígbà yẹn Abdallah nǹkan many people ló ń jẹ́ Muhammad ló fi bàbẹ́ ẹ̀ náà ń jẹ́ Abdallah àmì ó ń jẹ́ Allah something ọmọ Allah nǹkan kan òun ló gbé ẹ̀sìn yẹn jáde kò ń ṣe Allah kankan ló fún nǹkan intuition ọpọlọ ẹ̀ ló fi gbé nǹkan yẹn lẹ̀ kò dẹ̀ kí ń ṣe ẹ̀sìn gidi ẹ̀sìn ká máa jalè ní ẹ̀sìn ká kidnap àwọn èèyàn kan san zakat tàbí nǹkan kan san ransom
ẹ̀sìn jàgídíjàgan ẹ̀sìn olè ẹ̀sìn jàgídíjàgan ẹ̀sìn olè ní ẹ̀sìn ká kidnap yín ká gba ransom ni that is why ẹ ṣe rí pé ẹ̀sìn yẹn wà so lucrative àwọn nìkan náà máa ń ja jihadism àwọn nìkan náà máa ń níwọ̀n náà máa lọ àwọn ni wọ́n ba ayé jẹ́ but ẹ jẹ́ kí bàbá yìí máa sọ̀rọ̀ ẹ̀ lọ bó ṣe ń sọ a máa explain ẹ̀ fún yín. And the ideas which he brings them remind them very well of Jews and Christians. So they accuse him for recycling the legends of the first ones. Asatir al-awwalin means the Jews and the Christians. What do you tell us about Noah and the ark? What do you tell us about Abraham and Ishmael? About Joseph and that lady in Egypt? All these stories we know already. So who wá gbé ẹ̀sìn ẹ̀ jáde? Muhammadu yín, ó wá gbé ẹ̀sìn yẹn jáde bọ̀tẹ̀. Ẹ̀sìn tó ń gbé jáde yẹn kò sí orúkọ òun sọ pé àwọn tí wọ́n ti ń ṣe ẹ̀sìn yìí tẹ́lẹ̀ àwọn Júù tó bá ẹ̀sìn yẹn lọ́wọ́ wọn àwọn Christians tó bá ẹ̀sìn tiwọn lọ́wọ́ wọn ó ń sọ pé kò kí ń ṣe ẹ̀sìn gidi but ìgbà tó máa wá kọ́ àwọn ìgbà tó máa wá gbé tiẹ̀ jáde orúkọ àwọn tí wọ́n tó gbé jáde the same orúkọ tó wà nínú Torah the same orúkọ tó wà nínú Bible òun lòun náà kó sínú tiẹ̀ kò yé yín òun sọ pé àwọn tí wọ́n ti wá àwọn tó ti ń ṣe ẹ̀sìn tó ti wá before òun yẹn Ọlọ́run kọ́ ló choose wọn but orúkọ àwọn tí òun dẹ̀ fi sínú Quran ní wọn the same orúkọ tóun sọ pé they were not choosing people yẹn òun lòun náà fi sí inú ìwé tiẹ̀ ẹ ti rí pé lórí burúkú ni ọ̀gbẹ́ni yẹn ẹ ti rí pé irọ́ ló wá pa fún yín tó bá yẹ pé tòótọ́ Ọlọ́run kò ṣá àwọn tó ti wá before him yẹn Ọlọ́run ò ṣà wọ́n dá kí ló dé tó wá ń fi orúkọ wọn tó wá ń fi orúkọ tó ń lo orúkọ wọn kí ló dé tó believe in them kí ló dé tó ń fi tó yẹ pé the same nǹkan tó wà nínú Bible òun náà ló wà nínú Quran ṣèbó yẹ kó yẹ pé new people àwọn èèyàn tuntun tí ò sí nínú Torah tí ò sí nínú Quran ló yẹ kó wà tí ò sí nínú Bible ló yẹ kó wà nínú Quran but kò rí bẹ́ẹ̀ the same people tó wà nínú Bible àti Torah òun làwọn náà fi sínú Quran ẹ ti rí pé 419 nìyẹn ẹ ti rí pé plagiarism nìyẹn ẹ rí pé copycat ní arákùnrin wọ́n pè Muhammadu yẹn ìyẹn lẹ́yìn wá fẹ́ gbé sórí ìyẹn lẹ́yìn sọ pé ẹ̀ ń follow ẹ̀ ń tẹ̀lé olè ẹlẹ́ ń tẹ̀lé èèyàn tó yẹ pé gbogbo nǹkan tó ṣe ń lé ayé gbogbo nǹkan tó ń ṣe ń lé ayé kò sí nǹkan tí èèyàn lè tọ́ka sí pé nǹkan yìí nǹkan gidi ni ẹ máa sọ pé èèyàn gidi ni but ẹ lè rí nǹkan kan tọ́ka sí tó ṣe tó dáa gbogbo àwọn opó ayé ìgbà yẹn gbogbo àwọn opó Iraki opó Irani opó Saudi gbogbo àwọn opó yẹn ṣá òun lórí fẹ́ èyí tí òun ṣopó ọmọ píníṣí ọmọ inú ẹ̀ lórí fẹ́ ẹ̀dẹ̀ ẹ fẹ́ máa sọ pé irú èèyàn bẹ́ẹ̀ yẹn pé èèyàn gidi ni instead tí inú yín tiẹ̀ máa dùn wípé ẹ rí àwọn èèyàn bíi tiwa báyìí tí à ń là yín lọ́yẹ̀ tí à ń enlighten níyín ẹ máa sọ pé bóyá ẹ fẹ́ jà ẹ máa ṣagídí mo ti sọ pé mo ní ṣẹ́rẹ́ ẹ̀yin àfà yẹn nínú Nàìjíríà yẹn àwọn ọmọlẹ́yìn yìí sì máa da dìbò yìí wọ́n máa nà ṣégè sí yín lórí wọ́n máa nà ṣégè sí yín lórí kò sí nǹkan tó dáa tẹ́ ṣe rí ta lè tọ́ka sí ẹni yìí ẹni tó dáa ni èyí tó bá tiẹ̀ jáde tó bá ń sọ pé irú Akéwùká Gold yẹn ajáde àwa máa sọ̀rọ̀ ẹ má bú ẹ̀sìn tiwọn ẹ má ṣe kíníkan but he himself ó ń bú ẹ̀sìn ẹlẹ́sìn ó ń sọ pé kọ́ má bò òrìṣà a máa lo mùnáfìkì máa ṣe bí pé òun dájú àwọn yòókù òun wà free and fair òun wà open sí everything but ó sì ń sọ pé kọ́ má mọ̀ bò òrìṣà àwọn ò ní kí àwọn èèyàn má ṣe ẹ̀sìn tó bá wù wọ́n òrìṣà kan bíbọ yẹn ní ọ̀dá who are you people to tell somebody nǹkan tó máa sìn who are you people to tell people what to worship what to do who are you people ta ni yín ẹ wo ọ̀dẹ̀ Alufulani tó gbé ẹjọ́ ẹ sábọ̀ thank you at least on that your show that I sent love you said the truth èyí tó wá sọ lẹ́yìn yẹn ò kàn mí but fún gbólóhùn tó tẹ̀ sọ tó sọ pé kí Alufulani ipe wo fún ní 1 week kó ṣe bí wọ́n ṣe máa yọ Tani Olohun kúrò ọ̀rọ̀ yẹn you are winning my heart small àwọn kan lè máa bú o ipe kò sọ dáadáa kò ṣe kíní kan kò ṣe rí ọ̀rọ̀ tó sọ fún short kíní yẹn ṣe rí ọ̀rọ̀ tó sọ fún short kíní yẹn ẹ mọ̀ pé ẹni tí kò kí wojú ìyàwó ṣe so Alufulani wọ́n ti fún ẹ ní nǹkan tó máa ṣe ó wá ń purọ́ fún Esabod ó ní ó mọ̀ ń pa bọ́n ṣe fi Tani Olohun síbẹ̀ you are one of the reason yes she said it
she said she told Alufulani to ensure that Tani Olohun is released, but Alufulani purọ́ wípé òun ò mọ̀ ń pa bí Tani Olohun ṣe wà ń bẹ̀. Ó lóun ò mọ̀ reason tí Tani Olohun ṣe wà ń bẹ̀, òun ò mọ̀ ń pẹ̀. Meanwhile, òun àti guy tí wọ́n pè ní Adépọ̀jù yẹn, guy tó ń pè ní Adépọ̀jù yẹn, òun àti bàbá Bariga yẹn, àwọn ni wọ́n wà ń di gbogbo òṣì yìí, because àti condition kíní tẹ́ fún àti condition kejì tẹ́ fún, kò sí tó lè meet, kò sí tó lè meet. Mo ti sọ fún ẹ, mo ní ó máa ṣe yẹ̀yẹ́ ara ẹni lọ́dọ̀ Esabod, because kò ní ó mọ̀ pé kà ní ẹ́, ó mọ̀ pé ìkà ní ẹ́. Ìwọ tí wọ́n tó ń sọ fún ẹni tó wọ́n ní ó jalè, wọ́n ní ó ṣèbàjẹ́, ẹni tí ó accuse ẹ of pé ó ṣèbàjẹ́ yẹn, ẹni tó gbé síta wípé ó ṣèbàjẹ́, ìyẹn nìwọ lọ ń bá mutí tó lọ ń bẹ̀bẹ̀, ó tún lọ bẹ̀bẹ̀ ni, that means to say ó ṣe nǹkan yẹn lóòótọ́ ni. Tó rò pé orí Esabod kú ni kò ní reason ni. And now she has given you 1 week. Kẹ́ lọ ṣe bí bọ̀bọ̀ ìṣe máa jáde kúrò ńbẹ̀. À ń jókòó rán ni kò kí ń ṣe, kò kí ń ṣe big deal. Ẹ jẹ́ kí n gbé call tó ń bọ̀ yìí. Hello caller. Mo wà lórí show. Yes ma, ẹ kú ètò ma. Okay, ẹ mọ̀, ẹ káàbọ̀. Yes ma. Ṣé rí àwọn pípù yìí, wọ́n believe pé àwọn jà ju everybody lọ. Wọ́n àdẹ̀ mọ̀ pé most of nǹkan táwọn ń ṣe yẹn, wọ́n mọ̀ pé ayé ti lajú, àwọn èèyàn ti gbọ́n. Who are you people láti máa sọ fún àwọn èèyàn irú ẹ̀sìn tán gbúdọ̀ sí, nǹkan tán gbúdọ̀ bọ̀, nǹkan tán gbúdọ̀ bọ̀. Ìbéèrè ni pé kílẹ̀ yín gan ń bọ̀. Ẹ̀yin gbé òkúta dúdú kalẹ̀, ẹ lọ ń kí ìsì ẹ̀ tó títí yẹn nọ́mà. Ẹ̀yin sọ̀rọ̀ àǹdí ilé tẹ́ fowó ara yín kọ́, tẹ́ fi blọ́ọ̀kì mọ́, tẹ́ faṣọ dúdú yí, ẹ̀yin yípo ẹ̀. Ẹ̀ ń nawọ́ síbẹ̀, ẹ̀ ń na ìtásí ilé lásán, ẹ̀ ń pray ní ìgbàgbọ́ pàdúrà yín máa gbà fún ilé o. So gbogbo ìtẹ́yìn ṣe yẹn, ẹ fẹ́ núbà Ọ̀ṣun Òṣogbo jẹ́, ṣùgbọ́n ẹ̀ ń pọ́n omi tẹ̀mítẹ̀mí ilé, omi lomi ń jẹ́. So gbogbo nǹkan tó ń ṣe yìí, àwọn ò rí bí pé the same thing táwọn ń bàjẹ́ nílé òun náà làwọn tún lọ ń kó owó lé lọ́hùn. The same thing. Èmi tẹ̀ máa ń believe pé tán bá sọ pé àwọn lọ Mẹ́kà ẹ̀ bóyá wọ́n á rọ́ lọ́hùn tán bá débẹ̀. Pé bóyá àwọn àtọ́lọ́ náà tẹ̀jọ́ máa jókòó, àṣẹ ilé náà ni wọ́n á lọ máa ráǹdì níbẹ̀. Ordinary òkúta ni wọ́n tún lọ máa struggle láti sí. Tán bá kúrò ńbẹ̀ wọ́n á tún lọ sa òkúta, wọ́n á tún máa lẹ̀ mọ́ òkúta. Gbogbo yìí táwọn ṣe yẹn ń sìn, kò ń ṣe ẹbọ, ìyẹn normal. Àgbóléyá táwọn fi ọ̀bẹ sí lọ́rùn tí ẹ̀jẹ̀ ń jáde lẹ́yìn ẹ̀, ìyẹn ò ń ṣẹbọ. Ókè lórí ọ̀rọ̀ Àlùfùlání, ẹni pé ará Amẹ́ríkà parọ́ mọ́ ẹ̀, sára Amẹ́ríkà bá tiẹ̀ parọ́ mọ́ ẹ̀, tó sọ pé ará Amẹ́ríkà ṣé Saheed Shittu náà parọ́ mọ́ ẹ̀, tó sọ wípé at the beginning of every Ramadan MTN máa ń fún ẹ ní 7 million naira. Tó máa ń gba 7 million lọ́wọ́ kiri, wà tí wọ́n máa dùbọ̀ àwọn àyà yẹn. Ókè ọ̀kan lọ́mọ náà tún sọ tẹ̀, ọ̀kan lọ́mọ náà ní wípé kẹ́ tó bẹ̀rẹ̀ program ó máa ń pe òun pé kóun méèkì audio money. Wípé táwọn sọ pé òun donate o, láì dẹ̀ donate, tí gbogbo àbíkù ìparọ́ mọ́ ẹni. Tó ń jẹ́ bí wọ́n tàn pọ̀ rẹpẹtẹ, àwọn tán represent Islam ni ọ̀tán ní káwọn yẹn wá máa wọ̀, àwọn ènìyàn o, àwọn tán méèkì audio money tán fi ń gbowó lọ́wọ́ aráàlú. Ìyẹn náà dédé á ní òun ti donate sílé kan lé Inshallah òun ti donate 500,000 má káùntì wa. Wọ́n ti fúlù lẹ́jẹ̀ àwọn èèyàn ni o. Ìmẹ́ta àwọn èèyàn bẹ́ẹ̀ ni sẹ́ndì owó. Wọ́n ti owó lọ́wọ́ ọmọ Yorùbá lọ rẹpẹtẹ. Èmi tẹ̀ máa ń lo kankan tó máa ń jà láàyè lágbára, òun ló dẹ̀ mọ́ ń bless ẹ̀dá lóòótọ́. Wáì tí ò bless yín nílùú Ìlọrin. Àwọn dà o. Wáì tó jẹ́ wípé orí ilẹ̀ àwọn ọmọ olórìṣà náà lẹ́ ti padà lọ. Wọ́n máa pe nǹkan ní haram, ẹ ṣe léyìí haram, ẹ ṣe tọ̀hún haram. But ẹjọ́ hòtẹ́ẹ̀lì tí wọ́n kọ́ everywhere ní ọ̀dọ̀ wọn, torí wọ́n ní hòtẹ́ẹ̀lì ló pọ̀ jù ní Ìlọrin. Ṣé yẹn ò kì í ṣe haram? Kí lẹ̀ ń kọ́ hòtẹ́ẹ̀lì fún? ẹ̀ ń kọ́lé aṣẹ́wó kiri. Màmá mi, kí ló dé tí Allah ò ti ẹ̀ bless Ìlọrin? Ó jẹ́ pé àwa ọmọ olórìṣà lálọ́ máa tọ́gù nílọrin. Wọ́n ti jẹ́ pé àwọn ọmọ àlá náà lọ ń tọ́gù lórí ilẹ̀ olórìṣà. Dábì òrìṣà wá wà bless ju Allah ní lọ. Of course. So mélòó ni ẹ fẹ́ sọ ní ọ̀rọ̀ wọn màmá? Ẹ ṣe jàre. So ẹ má máa pajá lọ́bọ̀ fún wa mọ́, ẹ má pajá lọ́bọ̀ fún wa mọ́. Kò yé yín, kò sí ìtókàn yín kankan tó wà ńbẹ̀ yẹn. Tí anybody bá fẹ́ support wọn, ẹ jẹ́ kí ìjọba máa support wọn, not individually. Kò yé yín, ẹ jẹ́ kí ìjọba máa support wọn. Tí kò bá ń ṣe pé orí burúkú ni, ṣe bá mọ̀ ọ̀yá ni wọ́n. Ṣé bí Abrahamic religion ni àwọn mẹ́tẹ̀ẹ̀ta tó wà ńbẹ̀ yẹn? Abrahamic religion ni. But ẹ lè sọ pé kí àwọn Júù kí wọ́n gba
àwọn Islam láyè kan borí wọn lè expect yẹn wọ́n ní láti defend ara wọn wọ́n ní láti defend ara wọn tẹ́ bá dẹ̀ ń believe pé Iran nìkan wà tí ó lè ṣe kíníkan Iran ò lè ṣe nada tó ń bá fẹ́ pa Iran run ní èní yìí wọ́n parun èyí tí Hamas sì ń ṣe yẹn àwọn náà máa bẹ̀bẹ̀ at last kò yé yín àwọn ni wọ́n máa bẹ̀bẹ̀ at last tó bá yẹ pé chemical weapon làwọn ń pariwo pé àwọn ní ni ṣé wọ́n sọ pé àwọn Amẹ́ríkà ò ní ni ṣé Amẹ́ríkà ò ní ni gbogbo àwọn ń ṣe gbogbo òṣì yẹn wọ́n lè máa ṣe gbogbo àwọn nǹkan tó lè pa ayé run at once yẹn but wọ́n máa sọ fún ẹ̀yin wọ́n máa sanwó fún yín ní ọ̀dọ̀ tí yín ẹ máa fi ba ayé àwọn ọmọ tí yín jẹ́ so that ẹ̀yin ò ní ṣe wọ́n máa ṣe ìṣẹ̀ṣe lọ́dọ̀ tí wọ́n but wọ́n máa ba ìlú tí yín jẹ́ pé ẹ̀yin ò kẹ́yìn máa ba ayé àwọn ọmọ jẹ́ kọ́ máa ṣe ìṣẹ̀ṣe because wọ́n mọ̀ pé nínú ifá nínú ìṣẹ̀ṣe yẹn ni development ṣe máa fi máa bá yín wọ́n mọ̀ yẹn náà so àwọn olórí burúkú bí àwọn wèrè bí mufti yẹn wọ́n wá jáde wọ́n máa sọ̀sọ́kúsọ ẹ̀yin náà máa believe pé èèyàn ń sọ̀rọ̀ ẹ̀ mọ̀ pé ẹranko lásán làwọn yẹn ẹ̀ mọ̀ pé mental slavery ló ń da ayé àwọn yẹn rú ẹ̀ mọ̀ ẹ máa gbọ́ mà nìyí lọ jàre. From the very beginning of Islam was under question mark whether it is a real religion or no more than a copy of Judaism and Christianity. And if you read the Quran, you actually have a very deep feeling of polemics, which Muhammad was actually arguing. Yas'alunaka means they ask you or they give you a hard time by questioning you about this. Answer them, tell them such and such. It repeats itself in the Quran many times. Means the Quran echoes the fact that Muhammad was in a polemic all his life, trying to establish the idea that Islam is a valid idea. Another way how to establish the idea that Islam is a valid religion was to undermine the validity of Judaism and Christianity. By undermining the validity of those former religions, the only religions which will remain will be Islam. And it is actually embedded in the Quran, in the verse which says, Inna ad-din 'inda Allah al-Islam, means religion at Allah's is, in brackets only, Islam. Means Judaism and Christianity are void. Not only so, Judaism and Christianity, even in Africa here, they said our traditional belief, our traditional religion, our traditional way of life, our traditional belief, our customs and tradition are not it. To the extent àwọn olórí burúkú kan sọ pé àwọn ọmọ ò gbọdọ̀ máa kúnlẹ̀ fún bàbá wọn. But ní Ìlọrin tó bá fẹ́ kí lórúkọ ẹni tó wà bẹ́ẹ̀ ẹ̀mí àwọn máa ń kúnlẹ̀ kí ẹ̀mí àwọn ni. Tọkùnrin tó obìnrin ló máa ń kúnlẹ̀ kí ẹ̀mí àwọn. Tarúgbó tàgbótọ́mí dán ló máa ń kúnlẹ̀ fún ẹ̀mí àwọn tó máa kó ẹpọ̀n rírọ̀ tó máa fi máa gbálẹ̀. But ìṣe àti àṣà ti wá nílẹ̀ Yorùbá tọ́mọ máa jí láàárọ̀ tó máa kúnlẹ̀ síwájú àwọn òbí ẹ̀ táwọn òbí ẹ̀ máa gbé ọwọ́ lé lórí tó máa gbàdúrà fún ẹni wọn gbọ́dọ̀ máa ṣe mọ́ ẹni àràmù ni wọn gbọ́dọ̀ máa ṣe mọ́ but ẹ̀yin ṣe ẹ fẹ́ báyé Yorùbá jẹ́ náà tí Amẹ́ríkà wá tiẹ̀ wá fẹ́ ṣí ojú àánú wo ìran Yorùbá ẹ̀yin fẹ́ bà ìran yẹn jẹ́ ṣé a rò pé ojú lásán ni for àwọn Arábù yẹn kó máa sanwó fáwọn àwọn Yorùbá wípé kọ́ máa stop títẹ yẹ̀pẹ̀ tó ń sponsor religion wọn ní ilẹ̀ Yorùbá wọ́n ti colonize that is wọ́n ti enslave wa rí ẹ tún fẹ́ kọ́ tó wá enslave wa lẹ́lẹ́kejì ẹ fẹ́ kọ́ wá enslave wa lẹ́lẹ́kejì ayé yín máa bàjẹ́ ní ẹ̀yin gbogbo ẹ̀yin ọ̀bọ Ìlọrin ẹ̀yin àfáà Yorùbá yẹn ayé yín máa bàjẹ́ ni ayé yín máa bàjẹ́ ni kí ló kàn yín tí wọ́n bá pa Saudi run tó kí ló kàn yín gbogbo owó tó yẹ ká fi máa ṣe nǹkan fún àwọn ọmọ fún àwọn èèyàn fún ìdàgbàsókè ilẹ̀ Nàìjíríà ilẹ̀ Yorùbá gbogbo tó yẹ ká fi máa ṣe gbogbo oríṣiríṣi nǹkan mèremère ẹ kó lọ sí Saudi àwọn ará Saudi tẹ́bá ẹ rí nǹkan tó ń ṣe lẹ́jọ́ mẹ́ta yìí ni wọ́n ti wá ṣe nǹkan tó dàbí pé air conditioner bíi umbrella báyìí more than 1,000 pieces ni wọ́n ṣe káàkiri ẹ mọ irú owó ẹ mọ adúrú owó tí wọ́n ná sí nǹkan yẹn kí ló ṣe ẹ̀yin tí ẹ lè kó owó yẹn sílẹ̀ Yorùbá sílẹ̀ Nàìjíríà káwa fi ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn orí burúkú yín èyí díẹ̀ tá bá tún ṣe ẹ lọ kòlábò pẹ̀lú àwọn ọmọ yánmírín gbogbo àwọn nǹkan bọ́sìsì àwọn nǹkan oríṣiríṣi táwa ṣe nílẹ̀ Yorùbá ẹ̀túbàjẹ́ ẹ lo conspiracy ẹ wọlé ọba ẹ balẹ̀ ọba jẹ́ torí pé orí yín ti yí torí pé náà tí orí yín ti jábọ́
ṣé rò pé àwọn tí ẹ̀yin sọ pé ẹ fẹ́ jà fún ṣé rò pé wọ́n jí sọ̀rọ̀ yín ni ajá wọn lásán ó bẹ́ta yín ajá wọn ó bẹ́ta yín ọmọ Nàìjíríà tó kó kíní bọ́ǹbù sínú ẹpọ̀n tó fẹ́ lọ ṣèṣekúṣe lọ́jọ́ sí ẹjọ́ àwọn mélòó ni wọ́n jáde tí wọ́n lọ ń protest wípé wọ́n gbọ́dọ̀ release ẹ̀ ní ilẹ̀ àwọn àràbò lọ́hùn wọn ò rí yín àṣẹ èèyàn ẹlẹ́dẹ̀ bẹ́ta yín ẹ já máa gbọ́ kíní lọ. The main idea I think until this very day, when Muslims thank you Mr. Isaac for the stars that Islam is a valid idea, while the others, Judaism and Christianity, are not existing anymore. Yeah. Islam, according to this view, came to the world not to live side by side with Christianity and Judaism. It came to the world rather to replace them and to build itself with the ruins. Can you imagine? Of Judaism and Did you hear what he said? Wọ́n fẹ́ gbé Islam wá láti wá replace àwọn ẹ̀sìn tó ti wà ńlẹ̀ kó tó di pé Muhammadu oníjèríjèrí yín wọ̀lú. Ìjẹ́ máa tó bí yín nú bẹ́ẹ̀ ni. Yàgbọ́n pé àwọn ọkùnrin tó ní jèríjèrí yẹn náà fẹ́ máa kí ni a máa gé wọn jẹ pé lọ kí wọnú ihò kan lọ kí wọnú ihò kan. Ó fẹ́ ó gbé ẹ̀ẹ́dẹ̀ máa pariwo Islam ti wà tipẹ́tipẹ́ wọ́n ní Muhammad ló gbé Islam wọ̀lú. I dey believe it because it is a fact. Kò yé yín? It is a fact. Kò ń ṣe pé bóyá à ń believe máa yín torí pé ó ń sọ. Kò ń ṣe pé bóyá à ń believe máa torí pé à nífẹ̀ẹ́ yín. No, it is a fact. Wípé Muhammadu ló gbé Islam wọlé. Kò yé yín? Because ẹ̀yin gan ti máa ń fẹnu yín sọ. Wípé bàbá Muhammadu wípé kèfèrí ni. So that means wípé Islam ò sí kó tó di pé Muhammadu wá. Kí dẹ̀ ni Islam? Submission ni wọ́n ń pè ní Islam. There was nothing like pé you are submissive to anybody láyé àtijọ́. Àwọn obìnrin wọ́n ń jẹ ọba láyé àtijọ́. Most of these mummies in Kemet, obìnrin ni most of them. Kò yé yín? Most of the mummies obìnrin ni wọ́n. Obìnrin ló máa ń ṣe orí àwọn ológun. Obìnrin ló máa ń darí obìnrin ní nation. Kò yé yín? Muhammadu yín wọ̀lú ló ba ayé jẹ́ tó sọ obìnrin dìdàkudà. Nínú Christianity, ẹ̀rí tí wọ́n máa ń kì sí ẹsẹ̀ Virgin Mary ẹ̀rí. Ìyẹn show yín. Mi ò mọ bó ṣe ń ṣe ní ti Judaism but ti Christianity. Mo mọ̀ ní wípé gbogbo wa la mọ̀ àtẹ̀yin Muslim náà ẹ mọ̀ wípé wọ́n máa ń kì sí ẹsẹ̀ wọ́n máa ń kì sí ẹsẹ̀ Virgin Mary wọ́n dẹ̀ máa ń tẹríba fún. Obìnrin ni Mary. Bí wọ́n ṣe ń ṣe ńlẹ̀ Yorùbá náà ní Ọọ̀ni of Ifẹ̀ bàbá Ọọ̀ni of Ifẹ̀ yẹn. Ó ní obìnrin tí ó gbọ́dọ̀ tẹríba fún tán bá fẹ́ ṣe some initiation. Kó tó di pé Ọọ̀ni máa jẹ. Oye yín, ó máa tẹríba fún obìnrin kan bẹ́ẹ̀. Ó ní ìyàwó Ọbàtálá ni ẹni yẹn. But ẹ wo inú Quran. Mo fẹ́ sọ pé obìnrin kan tó ní lárí bẹ́ẹ̀ náà ni àwọn obìnrin tí Muhammad fẹ́. Àwọn yẹn nìkan náà ló ní ó gbé kíní. Òun ló wọ̀lú tó bà life obìnrin jẹ́ tó so obìnrin dẹni yẹpẹrẹ tó ṣe àwọn law obìnrin gbọ́dọ̀ dárìn ọkùnrin kan gbọ́dọ̀ bá rìn ní obìnrin ò lè ṣe kíní kan ọkùnrin gbọ́dọ̀ ṣe kíní kan ni. Òun ló bà ayé obìnrin jẹ́. Àwa obìnrin ayé àdẹ̀ ti dìdá fẹ́ bà ayé tiẹ̀ náà jẹ́. Bẹ́ẹ̀ ni. Using the ideas of monotheism, using the people who were part of Judaism and Christianity. This is why Abraham and Isaac and Jacob and David and Solomon and Jesus were all Muslims, because Judaism and Christianity are cancelled retroactively. Can you imagine? All those even who believe in one single God, what else? Jesus gon better, even though àwọn náà wọ́n ní tiwọn lára o. But ẹ rí wípé tá bá wo nǹkan yẹn finifini ẹ rí pé Jesus gon better. Jesus tẹ̀ tí ń sọ pé wọ́n sì ló sọ wípé òun ò wá láti wá pa òfin tí ó ti wà ńlẹ̀ kó ń parẹ́. Kò yé yín, but eléyìí ó pa òfin rẹ́, ó bá yé gbogbo èèyàn jẹ́. Is either kó gba ẹ̀sìn ẹ̀yẹn àbí kó páì. Is either kó gbà àbí kó kú kó bá ti rí lórí ìyàwó yín. Ó mọ bó ṣe máa ṣe. Either kó rán yín lọ sógun ni kó gba ìyàwó yẹn àbí kí kó fi tipátipá gbà á. Ẹni tó fẹ́ ọmọ ẹ̀ ìyàwó ọmọ ẹ̀ sorry ẹni tó fẹ́ ìyàwó ọmọ ẹ̀. Ẹni tó rí ọmọ rẹ̀ ọmọ kékeré ọmọ ọdún 5. Àwọn Yorùbá Muslim àwọn fẹ́ máa sọ pé ẹ kò rí bẹ́ẹ̀ yẹn ó jẹ́ kó ló máa wú fún ó jẹ́ kó dàgbà bí ẹ ti rí pé wèrè lẹ́ni yẹn náà. Ẹni tó rí ọmọ ọdún 5 ọmọ ọdún 7 tó dẹ̀ ló máa wú fún ṣéyàn gidi lè nìyẹn ni.
tó bá yẹ pé bá mi èṣù ni wọ́n sọ pé sọ yẹn sìn ẹ máa kígbe kiri tó bá yẹ pé Ọ̀rúnmìlà ni wọ́n ní ó ṣe yẹn sìn ẹ máa kígbe kiri but ẹ rí pé ọmọkùnrin yìí ọmọ 40 years ó dẹ̀ mú ọmọ ẹ̀ ó dẹ̀ fún ní máa wú kóun bá lè bá sùn ẹ ti pẹ́ ni títí ààrẹ ò yá ni ẹ rí pẹ́ ni ààrẹ ò yá ni torí ayé máa jáde ẹ̀yin wèrè mùsùlùmí ilẹ̀ Yorùbá ẹ máa jáde máa sọ pé ń bú ànábì wa kèé sànábì yín are you understanding it kèé sànábì yín kò bá yín tán kò mọ̀ yín rí kèé sànábì yín ẹ yé ṣàtàṣe pẹ̀lú àwọn tí wọn fámílì yín ẹ yé ṣe àtàṣe pẹ̀lú Muhammadu kèé sànábì yín nǹkan tó ń wọ́rì yín ẹ mọ̀ kan tí wọ́n pè ní English mental slavery ni wọ́n pè ní English nǹkan tó ń wọ́rì yín nìyẹn àrùn ọpọlọ ẹ̀sìn ok ẹ tẹ̀ wá dúró náà kí ni ẹ̀ ń support kí ni ẹ̀ ń bú àwọn Israeli fún náà kí lẹ̀ ń support Palestine fún náà kí lẹ̀ ń support Hamas ta ló kọ́kọ́ ju the first òkò ṣe báwọn ní àwọn tó torí ẹ̀sìn tí wọ́n lé àwọn ọmọ ìyá wọn kan dànù tó rọ́ ọmọ ìyá ni wọ́n I will keep repeating it ọmọ ìyá ọmọ bàbá ni wọ́n ọkí lọ́mọ bàbá ni wọ́n torí ẹ̀sìn wọ́n lé ọmọ bàbá wọn dànù àwọn ọmọ bàbá yẹn wá fi wọ́n wá lọ gbà tó wá ní agbára wọn padà wá gba nǹkan wọn padà kí ni níbo náà ti wá ṣẹ̀ how are they faulty wọ́n ti pa millions àárín wọn àwọn ilé wa wá ń sìn wọ́n láwọn fẹ́ gba nǹkan wọn padà where are they faulty mi ò support this is not about supporting these people or supporting these people but some 1,500 years ago tẹ́yìn ti gba ilẹ̀ yẹn lọ́wọ́ wọn kò yé yín ká ní pé kò sí history ni it will be a different thing but wọ́n mọ history yẹn wọ́n dẹ̀ mọ̀ pé one day wọ́n máa gba ilẹ̀ yẹn padà wọ́n dẹ̀ gbà ní 19 something wọ́n dẹ̀ keep protecting that country ṣé ẹni kọ́ máa protect ìlú wọn ni wọ́n fi ìlú yẹn lẹ̀ nígbà tẹ́lẹ̀ wọn lọ wọ́n scatter everywhere wọ́n wá sí Germany wọ́n fojú wọn hàn màbo ní Germany ẹ fẹ́ kàn padà sílé sódà tó bá tún sá lọ sí America Korea gbogbo Japan all these places so that wọ́n lè rí wọn patán ní ibẹ̀ yẹn tẹ́ bá rí àwọn either human being ni àbí ẹranko ni o àbí igi ni o tó bá ti wà endangered law of nature ó demand tó máa protect wọn law of nature ó demand pé wọ́n máa protect especially tó bá nífẹ̀ẹ́ ara wọn kò yé yín tó bá wà ní ìṣọ̀kan other people máa protect wọn èyí tí ò bá wà ní ìṣọ̀kan náà máa ń parun bí irú Tasmania yẹn àwọn yẹn ò love ara wọn ni wọ́n ṣe parun nǹkan yẹn làwa ń sọ fún yín that tí ẹ bá fẹ́ parun lẹ̀ Yorùbá ó ti di dandan gbọ́dọ̀ love ara yín tí ẹ bá fẹ́ parun ní ilẹ̀ Yorùbá ó di dandan gbọ́dọ̀ love ara yín kò sí ìtọ́kọ̀ yín kọ Lárúbáwá ibẹ̀ kọ́ lẹ ti wá tó yé yín ọmọ ọ̀ràn ọ̀fẹ́ ọmọ Ọbàtálá ọmọ Odùduwà ibẹ̀ yẹn kọ́ lẹ ti wá ibẹ̀ kọ́ lẹ ṣá kò sí ìtọ́kọ̀ yín táwọn ọmọ Álímì bá fẹ́ ṣe wèrè ẹ jẹ́ káwọn yẹn máa ṣe wèrè kò sí ìtọ́kùn àwa ní ilẹ̀ Yorùbá pẹ̀lú àwọn olórí burúkú yẹn táwọn ọ̀bọ Ọlọ́rin bá fẹ́ ṣe wèrè fi wọ́n lè kọ́ máa ṣe wèrè wọn kò sí ìtọ́kàn yín ẹ̀yin ọmọ Yorùbá ní kẹrù yára yín brain now gbogbo àgbáyé including America ti accept wípé èdè yín ancient èdè ni àṣà yín ancient àṣà ni everything about you ancient ni wọ́n dẹ̀ rí pé àwọn ti Lárúbáwá ìgbádùn tó yẹ káwa máa gbádùn ní ilẹ̀ Yorùbá òun ni Saudi àti Dubai all these people òun làwọn gbádùn wọ́n dẹ̀ tí wò wá wọ́n believe pé a máa yára wa ń brain àfẹ́ yára wa ń brain so wọ́n fẹ́ yá wa ní brain wọ́n fẹ́ help wa èdè wa ń sìn ó ti ní bíbá yìí gan sef wọ́n ti ń gba tíṣà tó máa kọ́yàn ní Yorùbá níbí wọ́n ti ń gba tíṣà tó máa kọ́yàn ní Yorùbá ní Japan wọ́n ti ń gba tíṣà tó máa kọ́ wọn Yorùbá kò yé yín so gbogbo ẹ̀yin ọmọ àlè gbogbo ẹ̀yin ọmọ ẹrú tí ẹ ti rọra yín pín tẹ́ ti ro Yorùbá pípé Yorùbá ò lè di super power ojú máa tì yín last ni because Yorùbá is gonna be a super power kò yé yín Yorùbá is gonna be a super power ojú máa tì yín ẹ tètè lọ máa change gbórúkọ òṣì tẹ́ ń jẹ́ àwọn Abdulgafaru Abdulrahim Abdulkinikan orúkọ ọmọ ẹrú ìgbà táwọn baba ńlá yín fún yín lórúkọ bíi Adékúnlé Àdùfẹ́ Àdùkẹ́ mine is Abẹ́fẹ́ wọ́n fún yín láwọn orúkọ tó dá yẹn
ẹ̀yin ni ó tí o àfikẹ́ jẹ́ Abdulgafar àfikẹ́ jẹ́ Sulaiman ẹ má bínú ẹ̀yin Sulaiman tẹ́ bá wà níbí o àfikẹ́ jẹ́ yẹn ẹ lọ change àwọn orúkọ yẹn kò yẹ èmi gan máa change tèmi èmi gan tí mò ń bá yín sọ̀rọ̀ tí mo ní kẹ́ lọ change orúkọ èmi náà ní orúkọ Christian tèmi náà máa change mi ò fẹ́ mọ́ ń change rẹ̀ ń fẹ́ mọ́. And of course, King Solomon built a mosque in Jerusalem, according to this rewriting of history, according to the Islamic view. ṣe gbọ́n nǹkan tí màá yẹn sọ ó ní wípé gbogbo pé King Solomon ó rí ó kọ́ mosque yẹn wípé is a rewriting of history. ṣe ti gbọ́ is a rewriting of history nǹkan tó ń sọ ni wípé King Solomon ò build any mosque kankan. ìgbà mi táwọn èèyàn mi bá ń sọ story tó bá ń sọ pé ìran Yorùbá some 300 years ago 500 years ago kíní kan 3000 years ago inú màá rún mi. ìran Yorùbá ti wà million years ago. òye yín èdè Yorùbá yìí òun ni wọ́n fi fọ́ọ̀mù gbogbo èdè ilé ayé. I repeat èdè Yorùbá òun ni wọ́n fi fọ́ọ̀mù gbogbo èdè ilé ayé. èdè Yorùbá òun ni wọ́n fi fọ́ọ̀mù èdè ilé ayé. àwọn èèyàn ti ń sẹ́ndì fídíò bàbá Ọọ̀ni of Ifẹ̀ tó ń sọ pé kíní kan àwọn Yíbò wọ́n wá láti kíní ni bàbá Ọọ̀ni of Ifẹ̀ èmi ò fẹ́ dá sí mo ń try láti má dá sí irú tọ́pìkì bẹ́ẹ̀ yẹn because the way me I dey do my own program mo máa ń yà gan mi ò dẹ̀ fẹ́ wá yàbù ọba kò yẹ yín mi ò fẹ́ yàbù ọba but kábíyèsí ẹ má máa sọ yẹn mọ́ tẹ́ bá ní problem pẹ̀lú Olúgbò of Ugbo ẹ lọ settle ẹ má torí pé torí ẹ̀ ń bá brother yín jà torí brother lẹ́yìn méjèèjì sà kábíyèsí sà brother lẹ́yìn àti Olúgbò of Ugbo tẹ́ bá ní problem pẹ̀lú Olúgbò of Ugbo ẹ lọ settle ẹ má torí ìyẹn á máa pa àwọn ìtàn tí ò make sense. àwọn Yíbò they are Guinean family wọn kì í ṣe ará Núpẹ́ they are Guinean family gbogbo ilẹ̀ Yíbò yẹn Yorùbá ló ní gbogbo ilẹ̀ Yíbò Yorùbá ló ní gbogbo ilẹ̀ yẹn kò yẹ yín àwọn tí wọ́n family wa nílẹ̀ Yorùbá are the Urobos and the Isokos. àwọn kan sọ pé ìjọ I don't know about the ìjọs but I know of the Urobos and the Isokos. kò yẹ yín àwọn Yíbò Guinean family ni wọ́n ṣì ní village wọn dọ́là wọ́n ṣì ní district wọn dọ́là ní Equatorial Guinea di ọ̀la wọ́n ṣì níbẹ̀ yẹn. wọ́n dẹ̀ ní one thing in common wọ́n dẹ̀ tún wá láti Papua New Guinea the same culture the same everything. ká máa jẹ̀yàn ṣáwọn Núpẹ́ ṣọ́n jẹ̀yàn ni one of the things ta fi mú àwọn Ìgbò ni pé wọ́n ń jẹ èèyàn di ọ̀la àwọn Papua New Guinea wọ́n sì ń jẹ èèyàn di ọ̀la àwọn Equatorial Guineans wọ́n sì ń jẹ èèyàn. Igbo people are Guinean family. This is not an insult. àwọn Yorùbá ni wọ́n ní gbogbo bẹ̀ yẹn àwọn Ìgbò débẹ̀ wọ́n lé gbogbo àwọn Yorùbá yẹn wọ́n lé wọn dànù kò yẹ yín àwọn Isoko àwọn Urobo àwọn Edo àwọn ṣìkáṣà sọ pé àwọn family yẹn ṣá ni wọ́n níbẹ̀ yẹn. ìgbà táwọn people from this Equatorial Guinea tán dé ìlú ibi tá à ń pè ní Igbo land lẹ́ni tí wọ́n ń pè ní Igbo land lẹ́ni wọ́n lé àwọn people yẹn dànù some of them they turned them to Osu kò yẹ yín tó bá jẹ́ pé àwọn jẹ́ indigenous ní area yẹn tó bá jẹ́ pé ilẹ̀ Yorùbá ni wọ́n ti wá ní ẹ gbàgbé that Onua Enu and Uri kìnnìkan yìí tó ń sọ yẹn ẹ gbàgbé yẹn wọ́n bá àwọn èdè yẹn lọ́dọ̀ wa ńgbà tó ń débẹ̀ ni kò ń ṣe pé wọ́n gbé wá láti ibì kan kò yẹ yín wọ́n gbé wá láti ibì kan wọ́n bá àwọn èdè yẹn bẹ̀ ni tó bá dẹ̀ jẹ́ pé they are indigenous there then Samuel Ajayi Crowther kò ní reason láti lọ máa codify language wọn kò yẹ yín sí kò ní reason láti lọ máa kọ́ wọn bí wọ́n ṣe ń sọ ọ̀rọ̀ láti máa sọ pé okay nǹkan báyìí o èsì kò ní reason láti ṣe yẹn but anyway ẹ jẹ́ ká máa bá ètò wa lọ kò sí nǹkan kan tó kan ọmọ Yorùbá pẹ̀lú ìjà tó ń go on ní Middle East kò yẹ yín tí wọ́n bá fẹ́ tó bá ní pé Nàìjíríà ti fẹ́ get involved government ló máa get involved kò ń ṣe individual tẹ́ máa ṣe gbogbo òṣì yẹn lẹ̀ Yorùbá ń sìn tẹ́ àwọn kòbòkòbò tí wọn ò fẹ́ wá fẹ́ re wọn wá gba àárín yẹn wọlé wọn wá tó wá ba nǹkan jẹ́ kò sí ìtókàn yín kò sí ìtókàn yín kan ẹ̀sìn wọn kò yẹ yín olórí burúkú ọmọ Yorùbá ló máa ní bàbá tiẹ̀ tó máa lọ mọ gbóríkì fún bàbá other people. The Jews are not bastards. ọmọ ọkọ ni wọ́n. They hold on to their belief.
They hold on to their fatherland. They hold on to who they are. They are not bastards. Ẹ̀yin ọmọ Yorùbá lọ́mọ àlè tí ẹ fẹ́ lọ máa jà fún ìran tí ò ń ṣe ìran tí yín. This is ODUA TV Watch. Don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.